Àyìnlá mọ́tò tó kú kókó nínú ẹgbẹ́ Pasuma bá mẹ́ lójó sórí pé bá ti dọ̀rùn mọ́tò kò má sẹ́ni tí ò ní kú láyé. Ọdún jìnnà síra wọn làdúrà mi fún gbogbo wa. Ṣé a máa gbọ́ngbọ́n? Alábí Pasuma ló ń ṣe lóde lẹ́yìn o, Àlùlá Monday tó kú. Gbogbo bá ń pa ìkókó lẹ́yìn wọ́n ṣe léde. Gbogbo Pasuma pásítọ̀ bàbá wọn ṣe léde lẹ́yìn ẹ̀rọ ọmọ Monday tó kú. Bẹ́ẹ̀ni táìbà nígbà ṣe léde lẹ́yìn yẹn. Ẹni ọ̀sìn tó bá nígbà gbogbo ó ṣe léde lẹ́yìn Monday èyí tó máa yílẹ̀ o. Ẹni Àdìgún Ṣàràfà gbogbo ó ṣe léde lẹ́yìn Monday. Ẹ̀jẹ̀ Àpàlàbí náà gbogbo ó ṣe léde lẹ́yìn Monday nítorí òpè. Bẹ́ẹ̀ni kòyókòyó ó ṣe léde lẹ́yìn Monday ló fàyè lẹ́sẹ̀ rẹ̀ mi o. Èmi tọ́gbọ́n náà ti bá láàyè gbogbo ó ṣe léde lẹ́yìn ẹ̀ o. Èmi gbọ́dọ̀ mi àlùkò ó ṣe léde lẹ́yìn ẹ̀ o Monday. Ṣọlá máa níjà làwọn máa níbọn. Ọmọ aláyé ìlú àmì ọmọ máa ní ibà gbọ́ngbọ́n. Ó ṣe léde lẹ́yìn ní Àlùlá Monday tó kú. Wọ́n fi sábà ibà ní òun kò ṣe léde lẹ́yìn ẹ̀. Kò mà sáré tí ò ní kú láyé. Ọ̀pọ̀ ẹ̀fọ́ aṣọ léde lẹ́yìn ní owó ọgọlọlá. Bẹ́ẹ̀ni Kọ́láwọlé fàápà ìní o bí ẹ̀ ń ta dẹ́mọ̀tò owó ọgọ Yétúndé. Ó sì léde lẹ́yìn ní Àlùlá Monday tó kú. Because kò bá ṣe pé àkú láyò àbábá mọ̀ wọ́n mọ̀ lò. Àbábá mọ̀ wọ́n mọ̀ àbádẹ́pá Jésù gbogbo láyé. Alábí Pasuma máa ń bọ̀ o. Ọlọ́ máa ṣe kú náà ní tẹ̀lé o. Gbogbo ẹni pátá ni Alábí
Sàràkí Pasuma mo kí yín o. Kọ́lọ́ má ṣe kúnná ní tẹ́lẹ̀ pẹ̀lú ọdún jìnnà síra wọn ní Àyìndé o. Àwọn ayé kan máa lọ sí nínú ayé lẹ́yìn. Kò sẹ́ni tí ò ní ikú o. Àdúrà mi lè yí fún gbogbo wa. Gbogbo ẹni tó ń bẹ níbí. Láyọ̀ ọ̀gẹ̀dùn níbi láyọ̀ lè máa padà sí ní ìtẹ́ ti wá. Gbogbo Pasuma management and PFC lápapọ̀. Ọ̀nà kúlẹ̀ èdè Monday o. Ilé ìtumọ̀ láàrin wa onísàkára Paso. Ọba lọ́wọ́ ní iléeṣẹ́. Odi ọba bẹ̀ tún bẹ̀ pé iṣẹ́ ọba òṣèṣe máa lè tẹ́ òòrùn. Odi ọba òṣè kọ́ òòrùn torí ti kú. Àná láì gbọ́ pé Monday jáde láyé. Àtàláyé Ajíbọ́lá bá ṣe wá. Àjọ àlẹ́ TV ètò ìyá mẹ́lọ̀ torí páwọn ní ìfújì lọ́ṣẹ̀ nǹkan. Tọ́pẹ́ tí báwọn ṣe rò bá lálẹ́ àná. Oríṣiríṣi ìyá mẹ́lọ̀ ẹ̀dọ́ máa ma sọ. Wọ́n lè fún ìbá tí ó bá ṣe lálẹ́ àná yẹn o. Ó lè sọ pé ṣètò sọ pé ní sábàrà ó ṣẹ̀ṣẹ̀ pé ní ojú wọn bí. Tọ́pọ́tọ́ náà sábàrà ṣọ́ ọ̀bẹ̀ tí ní àwọn. Ó lè táyé ìlọrin wà gbogbo. Kò sọ pọ́pọ́ tí ó lè já o. Òní àtúntò lè ní. Kòtò sí àtúntò lè wò. Òní táyé lọ. Ìjọba àkàmọ́. Àgbègbè tó ń bá wa gbà tí. Àgbègbè tó ń bá wa gbà tí. Bàbá ti mú sí ọmọ bá mi dáhùn ọgbọ́n tó láàbẹ̀rẹ̀ àgbẹ̀gbẹ̀. Oṣù ọlọ́sẹ̀ kú kálọ̀ ṣe ọlọ́sẹ̀ ẹ bá tọ́jú kù ní ẹ̀rọ àgbòwò lọ́wọ́. Ẹ̀ẹ́dì ọgbọ́n iná ọgbọ́n lọ́lá SP bíbí omi bọ́bà SP ọmọlọ́lá bàbá bẹ̀sì gbọ́bà ní báyìí ọmọ Àbújá lọ́rẹ̀ àdé fẹ́dúrà ẹkùnà ọ̀hún ní tààtà ọ̀hún tọ́pẹ́ mojú pé dọ́là làbá ní òtí iṣẹ́ ó bá kó pọ̀ sí i dáadáa. Ó bá kó pọ̀ sí ìyá rẹ̀ dágbàdágbà. Ẹ̀sìn ọ̀pọ̀ ẹ̀fọ́ àmì àṣìdì o. Èmi kan náà lájọ́ mú. Ọmọ ìyá tó máa ń sọ màáyà. Mo ti ẹgbẹ́ báyà sí ìlú dúpẹ́. Ìpínlẹ̀ Kẹ́lùmọ̀ ìpínlẹ̀ àṣẹ ìpínlẹ̀ ọmọkọ́lá olómi fàtàyò. Aláṣẹ ìlú entertainment services and logistics. Ọmọ logistics yẹn ló fi ṣe wọ́n lè ṣe àlọ́ bá ti dé. Àtòbèkó ẹlẹ́sì ṣàpè àzù ní àwọn náà spirit store àtúnyẹ ìyẹn ọ̀tọ̀.